mo ní ìbéèrè pàtàkì tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn mùsùlùmí òdodo, àwa mùsùlùmí òdodo. So ìbéèrè náà lọ báyìí wípé níbo ló wà nínú àlùkùránì wípé Ismail òun ni Ibrahim fẹ́ fi ṣe ìrúbọ kó tó di ìpọ́ lọ́n fi àgbò rọ́pò ẹ̀? Níbo ló wà nínú bíbélì tí bíbélì níbo ni àlùkùránì ti mention orúkọ Ismail wípé òun ni Abraham fẹ́ fi ṣe ìrúbọ, gẹ́gẹ́ bí bíbélì ṣe mention orúkọ Isaac tẹ́yìn pè ní Isiaka wípé òun ni Abraham fẹ́ fi ṣe ìrúbọ? Níbo ló wà nínú àlùkùránì wípé Ismail òun ni Ibrahim fẹ́ fi ṣe ìrúbọ kó ló ti pọ́ lọ́n fi àgbò rọ́pò ẹ̀? A'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Adúpẹ́ fún Ọlọ́run, atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Akí gbogbo àwọn tí wọ́n wò wá lọ́kùnrin lóbìnrin àti ní mùsùlùmí àti ẹni tí kìí ṣe mùsùlùmí. Tọ́, ìbéèrè ló wáyé yìí láti ọ̀dọ̀ ọ̀rẹ́ wa Ọba Solomon, kọ́lọ́mbà fi mọ̀nà. Ìbéèrè ló wáyé yìí. Ìbéèrè tó wáyé yìí òun náà ni a fẹ́ sáré fi èsì sí. Náà, gẹ́gẹ́ bí gbogbo wa ti máa ń sábà gbọ́ wípé ìkan nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run tá a mọ̀ sí Ànábì wa Ibrahim alayhi salatu wassalam, ó lálàá wípé òun ń dúnbò kan nínú àwọn ọmọ rẹ̀. Èwo wá ló jẹ́ nínú àwọn méjèèjì? Àwọn ọmọ tí Ànábì wa Ibrahim bí alayhi salatu wassalam, a rí gbọ́ wípé wọ́n pọ̀, wọ́n ju méjì lọ. Àmọ́ àwọn méjì náà ni ọ̀rọ̀ máa ń sábà jẹyọ nípa wọn. Òun náà ni Ismail àti Ishaq. Èwo wá nínú àwọn méjèèjì l'Ànábì Ibrahim lálàrí wípé òun dúnbú ní ojú àlá? Lọ́dọ̀ àwa mùsùlùmí, èyí tó gbajúmọ̀ jù lọ́dọ̀ àwa mùsùlùmí òun náà ni wípé Ànábì wa Ismail alayhi salatu wassalam, òun ni Ànábì Ibrahim lálàrí lójú oorun kún dúnbú. Èyí tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí nìyẹn. Bó tẹ̀ sí pé ní ara àwọn àfáà míì náà nínú àwọn mùsùlùmí tí wọ́n sọ fún wa pé kì í ṣe Ànábì Ismail, nípa Ànábì Ishaq ni. Ní ọ̀dọ̀ àwọn tí wọ́n ṣe mùsùlùmí gẹ́gẹ́ bí àwọn Christian àti àbí àwọn Jew, àwọn gbà pé Ishaq ni tá ń pè ní Isaac. Tọ́yì, ìbéèrè tí ọ̀rẹ́ wa wájú wa yìí, Ọba Solomon, òun náà ni wípé kí ni ẹ̀rí táwa mùsùlùmí tagbára lé látinú al-Qur'an? Pọ́ìntì yẹn ṣe pàtàkì púpọ̀, wípé látinú al-Qur'an, tó túmọ̀ sí wípé a fẹ́ gbọ́ nǹkan kan míì tó yàtọ̀ sí al-Qur'an nípa ọ̀rọ̀ tí a bá sọ. Kí lè rí wa látinú al-Qur'an? Àkọ́kọ́ náà, òun náà ni wípé nínú gbogbo al-Qur'an láti òkè délẹ̀, ààyè kan ṣoṣo péré náà l'Ọlọ́run ti sọ ọ̀rọ̀ Ànábì Ibrahim ibi tó ti lálàá wípé òun dúnbú ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀. Ààyè kan ṣoṣo náà ni nínú Suratu Saffati, Quran chapter 37 verse 100 wálẹ̀, ibẹ̀ ni ọ̀rọ̀ náà ti bẹ̀rẹ̀. Àmọ́ tẹ́ bá tú al-Qur'an, tẹ́ bá lọ ka àwọn àyà yẹn, Ọlọ́run ò dárúkọ ọmọ wo ni. Ọlọ́run ò dárúkọ ọmọ bí kó dárúkọ yẹn pọ́nbélé báyìí. Ọlọ́run ò dárúkọ ẹ̀. Ọlọ́run ò dárúkọ ọmọ wípé orúkọ bẹ́yà Ismail àbí Ishaq. Ọlọ́run ò dárúkọ rẹ̀. Ọlọ́run sọ ìtàn yẹn, ó sọ̀rọ̀ nípa àlá yẹn, ó sọ̀rọ̀ bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀, àmọ́ kò sọ orúkọ ọmọ tí ó jẹ́. A máa wò pé irú ìṣẹ̀lẹ̀ ńlá báyìí, kí ló fà á tọ́lọ́run ò fi sọ orúkọ yẹn jáde? Kí ló dí Ọlọ́run lọ́wọ́? Ta'ala Allahu an dhalik. Kí ló dí Ọlọ́run lọ́wọ́ níbi kí ó la orúkọ yẹn mọ́lẹ̀ pé ọmọ báyìí ni l'Ànábì Ibrahim lálàrí lójú àlá wípé òun dúnbú rẹ̀? Ìdí tó fà á òun ni wípé al-Qur'an, ìwé tó hàn ní, gbogbo ìtumọ̀ rẹ̀ pátápátá òun ló yé, ó hàn, kò rújú. Àwọn Ọlọ́run fún àwọn ọmọ ènìyàn ní ìlàkàyè. Ìlàkàyè tọ́lọ́run fún wa yìí, nítorí kí ìlàkàyè náà lè wúlò, àfi kó rí iṣẹ́ ṣe. Àfi kí ìlàkàyè kó rí iṣẹ́ ṣe nítorí kó lè wúlò. Tí ó bá ti rí iṣẹ́ ṣe, kò wúlò. Tó bá sí pé ní gbogbo ohun tọ́mọ ènìyàn fẹ́ mọ̀ pátá, àbí gbogbo ohun tọ́mọ ènìyàn mọ̀ pátá kò ṣe wàhálà kó tó dé ń pò mọ́, ìlàkàyè rẹ̀ ò ní wúlò. Tó bá yẹ pé bí memory card kan wà tí wọ́n kọ slot sínú ìlàkà ọmọ ènìyàn, sínú orí ọmọ ènìyàn, tí ó sì pé ní gbogbo ohun tó ní láti mọ̀ pátá ó máa mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, ìlàkàyè tọ́lọ́run fún wúlò nìyẹn.
Ọlọ́run ò sì kọ́ ọmọ ènìyàn ní gbogbo nǹkan látòkè délẹ̀ débi pé wọ́n bí báyìí sáyé gbogbo nǹkan ló sì ti mọ̀. Ọlọ́run ò ṣe bẹ́ẹ̀. Ọlọ́run fún làákàyè á máa dàgbà. Bí làákàyè bá ṣe ń dàgbà sí tó sì ń rí iṣẹ́ ṣe yóò máa wúlò fún. Tọ́yìb. Àwọn tọ́lọ́run wá sọ nínú Al-Qur'an yìí àbí gbogbo ohun tọ́mọ ènìyàn máa ń mọ̀ generally, gbogbo ohun tọ́mọ ènìyàn bá mọ̀ generally pátá ọ̀nà méjì náà ni ló pín sí. Àwọn nǹkan míì wà tó clear tó hàn tí ò nídi kí ọmọ ènìyàn ṣe wàhálà, tí ò nídi kó ronú jìnà kó tó gẹ̀ẹ́tì ẹ̀. Bóòrùn bá ti yọ á ti mọ̀ pé òun ti yọ, bílẹ̀ bá ti ṣú á ti mọ̀ pé ilẹ̀ ti ṣú. Tá bá ní 1 + 1 2 kò ní wàhálà nínú púpọ̀ rẹpẹtẹ láti mọ gbogbo àwọn nǹkan báyìí. Àwọn nǹkan míì wà tí a sì pé ní àfikọ́ ọmọ ènìyàn ronú kó lo làákàyè, kó ro lọ kó ro bọ̀ kó jókòó kó tó dín pé yóò gẹ̀ẹ́tì ẹ̀. Wàhálà à ń ro lọ ro bọ̀ yìí àǹfààní wípé kí làákàyè lè máa ṣiṣẹ́, kí làákàyè má di pẹ̀tà, kí làákàyè má dógùn, òun ló wà fún. Torí tó bá yẹ pé gbogbo pátápátá ó díjú táàrí ọ̀nà bá ti tù, táàrí ọ̀nà bá ti mọ̀, ìyapa inú ó máa pọ̀. A nílè panupọ̀ gẹ́gẹ́ gbogbo ọmọ ènìyàn pátá, a nílè panupọ̀ sórí nǹkan kan. Torí pé ọ̀nà tẹ́lẹ̀ máa gbà mọ́ nǹkan yìí ó máa yàtọ̀, ọ̀nà tẹ́lẹ̀ máa gbà mọ́ ó máa yàtọ̀. A nílè panupọ̀ sójú kan náà. Tí gbogbo nǹkan bá sì hàn gidigbe tí ó sì ń pé a ronú a lò làákàyè kó tó dín pa mọ́, làákàyè ò ní wúlò fún nǹkan kan. Àfi kí gbogbo ohun tá bá mọ̀ láyé kó pín sọ́nà méjèèjì. Ara ẹ̀ ní irú ìtàn báyìí tó wà ní Al-Qur'an. Ọlọ́run gbé ìtàn yẹn wá ó sì pa orúkọ ẹni tí ó jẹ́ nínú àwọn ọmọ ẹ̀ ó pa á mọ́. Nítorí káwa fún ara náà ká lè lò làákàyè wa tá bá ti rò lọ́rọ̀ ó á padà wá gẹ̀ẹ́tì ẹ̀ pé okay ọmọ yìí ni. So gẹ́gẹ́ bí mo sọ nínú Al-Qur'an Ọlọ́run ò dá orúkọ yẹn. So kí eré point àkọ́kọ́ yìí kọ́kọ́ wà nílẹ̀ náà wípé Ọlọ́run ò dá orúkọ wípé ọmọ báyìí ló jẹ́, ọmọ báyìí wípé bẹ́ẹ̀ Ismail àbí Ishaq. Ọlọ́run ò sán pẹ̀yún, Ọlọ́run ò là á mọ́lẹ̀ bẹ́ẹ̀. Báwo wá làwa mùsùlùmí, báwo la ṣe wá gẹ̀ẹ́tì ń pé ní tọ́lọ́run sọ lílé láàrin Ismail àti Ishaq, torí kìí jọ àwọn méjì náà lọ. Báwo la ṣe wá gẹ̀ẹ́tì àwa gẹ́gẹ́ bí mùsùlùmí? Ẹ jẹ́ ká lọ sínú Suratu Saffat, Quran chapter 37 gẹ́gẹ́ mo ìṣàlàyé mo ìsọ̀lẹ̀ kan yìí. Quran chapter 37, ẹ jẹ́ a lọ sínú bẹ̀. Ẹni tó bá ní Quran tó ní translation ní English àbí Yorùbá kóhun náà ṣe Quran kóhun náà bá mi kálọ. Torí pé ìtàn ni ó sì gùn. Àwọn verses tọ́lọ́run fi sọ̀rọ̀ yìí nínú Al-Qur'an ó gùn díẹ̀. Ẹ jẹ́ a jọ wò. Quran chapter 37, Quran chapter 37 láti verse 100 ẹ jẹ́ a gbé níbẹ̀. Bismillahirrahmanirrahim. Ọlọ́run sọ lẹ́nu Ànábì Ibrahim ó sọ pé Rabbi habli minas salihin. Ó ń wá ọmọ, gbogbo alamọ̀ ìtàn bí ojú ọmọ ṣe pọ́n Ànábì Ibrahim títí tó fi pé 86 years kó tó dín pó bí ọmọ àkọ́kọ́. 86 years ló wà nígbà tó bí ọmọ àkọ́kọ́. 99 years ló wà nígbà tó bí ẹlẹ́ẹ̀kejì. Ọmọ àkọ́kọ́ rẹ̀ òun náà ni Ismail tó bí nígbà tó wà ní 86 years. Ọmọ ẹlẹ́ẹ̀kejì òun náà ni Ishaq tó bí nígbà tó wà ní 99 years. Eléyìí àti mùsùlùmí àtẹni tí ó ṣe mùsùlùmí ló agree lórí ẹ̀ pé Ismail òun ni Ànábì Ibrahim kọ́kọ́ bí tí Hajar tó bí fún. Ishaq òun lọmọ ẹlẹ́ẹ̀kejì tí Sarah tó bí fún. Tá bá lọ sínú Al-Qur'an inú Quran chapter 37 verse 100, Ànábì Ibrahim sọ wípé Rabbi habli minas salihin. Kó tó ní pé Ọlọ́run padà wá bùn lọ́mọ, ó ń bẹ Ọlọ́run pé Rabbi habli minas salihin. Wọ Ọlọ́run ó sì fún mi lọ́mọ nínú àwọn ọmọ rẹ̀, nínú àwọn ọmọ dáadáa. Ọlọ́run wá fún lésì. Ọlọ́run ní fabasharnahu bi ghulamin halim. A wá dùn nínú, a fún nírò dùnú, a dùn nínú bi ghulamin halimin, pẹ̀lú ọmọkùnrin kan halimin tó ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù. Bi ghulamin halimin, a bùn ní ọmọ tó ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù. A wò pé kí ló fà á tọ́lọ́run fi ròyìn ọmọ yẹn pé ọmọ tó ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù ni. Torí ìṣẹ̀lẹ̀ tí ó padà ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí bàbá rẹ̀ bá lálàá. Àlá tí bàbá rẹ̀ bá lá yẹn
ó nídìí kí irú ọmọ bẹ́ẹ̀ ó ní sùúrù kó tó lè agree wípé kí bàbá òun ṣe irú tó rí ní ojú àlá yẹn. Ọlọ́run fi ròyìn ọmọ yẹn pé bi ghulamin halimin, ọmọ tó ní sùúrù, tó ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù. Ìyẹn verse 101 nù ni. Tọ́ verse 102 ó wá ń sọ wípé falamma balagha ma'ahu sa'ya qala ya bunayya inni ara fil manami anni adbahuk. Nígbà tí ọmọ náà ti wá dàgbà, falamma balagha ma'ahu sa'ya, nígbà tí ọmọ náà ti wá dàgbà, tóun náà ti di géńdé, tó ti di ẹni tó lè máa bá bàbá rẹ̀ gbẹ́rù, tí wọ́n ti jẹ́ lọ máa ṣiṣẹ́. ń padà wá sí orí pọ́ìntì yìí, àwọn ẹ jẹ́ ń parí context tá ń bá lọ. falamma balagha ma'ahu sa'ya, nígbà tí ọmọ yìí náà ti wá dàgbà, tó ti dẹni tó lè máa bá bàbá rẹ̀ ṣiṣẹ́, tó ti di géńdé Ọlọ́run. qala ya bunayya, bàbá tí ń ṣe Ibrahim ó wá ń sọ fún ọmọ rẹ̀, ẹ̀rí pé ya bunayya ló sọ, kò sọ pé ya Ismail, kò sọ pé ya Ishaq, ó kọ́ ní ya bunayya, ó pè rẹ̀ ọmọ mi o. inni ara fil manami anni adbahuk, mo lálàá, mo ríra mi lójú àlá wípé mo ń dúnbù rẹ̀. Kò túmọ̀ sí pé ó ti dúnbù rẹ̀ tán, ó ti parí ẹ̀. Ìwọ̀nba wípé ó kàn dúnbù rẹ̀ lásán, ó ti gbé ọ̀bẹ dání wípé yóò bẹ̀rẹ̀ sí ní máa dúnbù rẹ̀. fanzur madha tara, kí ni wọ́n rí sí irú àlá yìí? Wọ́n náà rò ó, kí ló rí sí? Àlá tí mo láre, mo ti sọ fún yín. Ìwọ ọmọ mi náà, kí ló rí sí? fanzur madha tara, wọ́n náà wò ó, kí ló rí sí? qala, ọmọ náà wá fèsì, ya abati, ó ní ìrẹ bàbá mi, if'al ma tu'mar, ṣe ohun tí wọ́n pa ẹ́ láṣẹ wípé kó ṣe. Ya abati if'al ma tu'mar, ohun tí wọ́n bá pa ẹ́ láṣẹ wípé kó ṣe ni ó ṣe. Ọmọ òun ló túmọ̀ àlá yẹn sí àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run. Bàbá ò túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀. Bàbá sọ pé òun lálàá, òun rí nǹkan báyìí. Ọmọ wa sọ pé okay o bàbá o, àlá tó rí àṣẹ ni. if'al ma tu'mar, àṣẹ tí wọ́n pa ẹ́ yẹn ṣe. Torí bàbá mọ̀ pé torí ọmọ mọ̀ wípé bàbá òun prophet ni. Àlá tó sì lá ìran ni. Bí àṣẹ ló ṣe rí. faf'al ma tu'mar, àṣẹ tí wọ́n wá pa ẹ́ lójú àlá yẹn ṣe. satajiduni insha Allahu minas sabirin, ó bá mi lágbára Ọlọ́run, ó bá mi lẹ́nu tí ó ní sùúrù fún ẹ láti ṣe àṣẹ tí wọ́n pa ẹ́ yẹn tó fi mú ṣẹ. Ó bá mi tí máa ní sùúrù fún ẹ tí wàá fi rí ṣe. Aya ẹlẹ́kẹta ni. Aya tó tẹ̀lé 103. falamma aslama wa tallahu lil jabin, falamma aslama, Ọlọ́run ní lẹ́yìn ìgbà táwọn méjèèjì àti bàbá àtọmọ wọ́n ti agree, wọ́n ti juwọ́ ju sẹ́lẹ̀ wípé tọ́, kò sí ní táwọn lè ṣe sọ́rọ̀ yìí mọ́, àfi káwọn ṣe ohun tí Ọlọ́run pa wọn láṣẹ. falamma aslama, àwọn méjèèjì wá juwọ́ ju sẹ́lẹ̀ fọ́lọ́run. wa tallahu lil jabin, tí bàbá náà sì fi ẹ̀gbẹ́ ọmọ rẹ̀ lélẹ̀ láti yanjú àṣẹ tí Ọlọ́run pa gẹ́gẹ́ bí àlá tó rí lójú àlá. Àwọn méjèèjì ti gbà, bàbá ti gbà Ibrahim, ọmọ náà ti gbà Ismail. Ẹ̀rí ń pọ́lọ́hun dárúkọ ọmọ yẹn, àwa là ń pè ní Ismail. Báwo la ṣe wá gẹ̀ẹ́tì ẹ̀? A ṣàlàyé fún wa. Tayyib. wa tallahu lil jabin, tó sì tẹ́lẹ̀ báyìí sẹ́rí ẹgbẹ́ rẹ̀ gbẹ́tọ̀ kóhun yanjú iṣẹ́ tí wọ́n gbélé wọn lọ́wọ́. wa nadaynahu an ya Ibrahim, verse tó tẹ̀lé nù ní verse 104. wa nadaynahu an ya Ibrahim, Ọlọ́run wá ní àwa pè àwa Ọlọ́run ta rán níṣẹ́, ta fi àlá hàn, àwa pè pé an ya Ibrahim, ìwọ Ibrahim o, qad saddaqta ru'ya, verse tó tẹ̀lé nù ní qad saddaqta ru'ya, ó ti mú àláṣẹ. Àlá tó rí ní, ìran tó rí lójú àlá, àṣẹ ta pa ẹ́ lójú àlá, ó ti mú ṣẹ níbi tó bá dé yẹn náà. Má dùnbò rẹ̀, wọn bá ohun tá a fẹ́ jẹ́ kó ṣe, òun náà ló ti ṣe yẹn. qad saddaqta ru'ya, ó ti mú àlá tó lá, ó ti mú ṣẹ. inna kadhalika najzil muhsinin, dájúdájú báyìí ńlá ṣe máa ń sa àwọn tí wọ́n bá jẹ́ ẹni ire, àwọn tó bá jẹ́ ní dáadáa, báyìí la ṣe máa ń sọ wọ́n lẹ́san. Aya tó tẹ̀lé, verse tó tẹ̀lé, ó wá ní inna hadha lahuwal bala'ul mubin, dájúdájú irú nǹkan báyìí lahuwal bala'ul mubin,
òun náà ni àdánwò tó ní agbára jù, òun náà ni àdánwò tí ó fi ojú hàn jù. Ẹ jẹ́ á wo point yìí dáadáa. Ibi tá ti kọ́kọ́ mú first evidence láti inú al-Qur'an wípé Ànábì Ismail òun ni Ọlọ́run sọ, òun ni Ànábì Ibrahim rí lójú àlá. Ọlọ́run sọ fún pé inna hadha lahuwa al-bala'ul mubin, dájúdájú eléyìí òun náà ni àdánwò tó ní agbára jù. Báwo ni ó ṣe jẹ́ àdánwò tó lágbára jù? A ń bọ̀ níbẹ̀. Ẹ jẹ́ n parí context yẹn, ẹ wá padà sórí pé báwo ló ṣe jẹ́ pé inna hadha lahuwa al-bala'ul mubin, dájúdájú eléyìí òun náà ni àdánwò tó ní agbára jù. Áyà tó tẹ̀lé wá dá lóhùn wípé kí ni? Ó ní wa fadaynahu bidhibhin 'adhim. A wá fi àgbò ńlá tó ní agbára tó kàǹkà, a fi rọ́pò rẹ̀, a fi rọ́ ẹ̀mí ẹ̀, a fi rọ́ ẹ̀mí ọmọ tí Ànábì Ibrahim tó fẹ́ dúnbò yẹn. Áyà tó tẹ̀lé òun náà ó máa ń sọ wípé wa tarakna 'alayhi fil akhirina. A wá fi orí parí àti ọ̀rọ̀ rí àti ìdárúkọ ẹni ní ti dáadáa nípa rẹ̀, a fi ilẹ̀ fún àwọn ìran àti àwọn generations tí wọ́n tún máa padà wá ní ẹ̀yìn Ànábì Ibrahim àti Ànábì Ismail èyí tó jẹ́ ọmọ yẹn. Salamun ala Ibrahim. Áyà tó tẹ̀lé ó wá ní salamun ala Ibrahim, àlàáfíà kó máa bá Ibrahim. Kadhalika najzil muhsinin. Bá ti máa ń sa àwọn ẹni rí, àwọn èèyàn dáadáa, àwọn oníwà rẹ̀ bá ti máa ń san wọ́n lẹ́san, òun lélẹ́yìí. Innahu min ibadina al-mu'minin. Dájúdájú ń bẹ nínú àwọn ẹrú wa tí wọ́n gbà wá gbọ́, tí wọ́n gbà wá Ọlọ́run gbọ́, ń bẹ nínú wọn. Wa basharnahu bi Ishaqa nabiyyan min as-salihin. Verse tó wá ṣe pàtàkì jù lélẹ́yìí. Ẹ rí pé ibi tọ́lọ́run ti ń sọ̀rọ̀ bọ̀, gbogbo ọ̀rọ̀ tọ́lọ́run sọ bọ̀ nípa ọmọ, nípa bàbá, ó lálàá, ó ní pé òun dúnbú ọmọ rẹ̀. Ìgbà tó dúnbú ọmọ tó débi tó ti fẹ́ dúnbú ọmọ, Ọlọ́run pé ó ní kó káì, kó má dúnbú ọmọ rẹ̀. A kò fẹ́ dán wò lásán náà ni. A wá fi odindi àgbò tó tóbi, a fi rọ́pò ọmọ ẹ̀. Gbogbo ẹjọ́ tá rò kalẹ̀ pátápátá láti verse 100 dé verse 111, ibi tí ìtàn yẹn dé sí nìyẹn. Ìgbà tó dé verse 112, ó wá ní wa basharnahu bi Ishaqa nabiyya. A wá fún níro dùnnú pẹ̀lú Ishaq. A wá dùn nínú pẹ̀lú Ishaq nabiyyan, níbi kí yẹn náà máa jẹ́ ànábì mina salihin, nínú àwọn ẹni dáadáa. Ẹ rí pé gbogbo ẹjọ́ tọ́lọ́run ti rò bọ̀ látàárọ̀, gbogbo ìtàn tọ́lọ́run ti ń pa bọ̀ láti verse 100 dé 111, Ọlọ́run mention ẹni kankan, Ọlọ́run pa orúkọ yẹn mọ́. Ìgbà tó wá dé verse 112, ó wá ní wa basharnahu bi Ishaq. A wá dùn nínú pẹ̀lú Ishaq, a wá bùn lọ́mọ mi tí ń ṣe Ishaq. A jẹ́ wípé ọmọ èyí tó ṣíwájú nínú ìtàn tọ́lọ́run ti ń pa bọ̀ nípa bàbá tó lálàá àtọmọ tó gba fún bàbá rẹ̀ láti ṣe ohun tó rí lójú àlá yẹn fóun, ọ̀tọ̀ lọ́mọ yẹn. Wa basharnahu ní verse 112, wa basharnahu bi Ishaqa nabiyya. A wá dùn nínú pẹ̀lú Ishaq tá ń pè ní Isaac nabiyya, kóun náà tó máa jẹ́ prophet mina salihin, nínú àwọn èèyàn dáadáa. A yẹ pé ọ̀tọ̀ nìyẹn tiẹ̀. Isaac òun ṣe wá lẹ́yìn nìyẹn. Ọmọ tó ṣáájú tí bàbá rí lójú àlá ń pò ń dúnbò rẹ̀, ọ̀tọ̀ nìyẹn. Méjì sì ni wọ́n, Ismail àti Ishaq. Tó bá ti wá já sí pé ní Isaac ló padà wá lẹ́yìn, ń pé wa basharnahu, gẹ́gẹ́ bó ṣe wá ní verse 112. Verse 112 sọ wá pé wa basharnahu bi Ishaq. Ọlọ́run ló ń padà wá dùn Ànábì Ibrahim nínú pẹ̀lú ọmọ míì tó pè ní Ishaq. A jẹ́ pé ọmọ tó ṣíwájú yẹn ọ̀tọ̀ ni. Kí wá lórúkọ rẹ̀? Ismail. Kò jù bẹ́ẹ̀ lọ. Nítorí méjì náà ni wọ́n. Tí ìbá ti ń ṣe Ismail, yóò sì máa jẹ́ Ishaq. Ọlọ́run pàtàn láti verse 100 títí dé verse 111 nípa ń pé bá Ànábì Ibrahim ṣe lálàá tó sọ àlá tó rí fọ́mọ ẹ̀. Ọmọ ẹ̀ gbà, wọ́n débi tí wọ́n ti yanjú iṣẹ́, ọmọ fẹ̀gbẹ́ lélẹ̀. Bàbá fẹ́ bẹ̀rẹ̀ sí ní dúnbò rẹ̀. Ọlọ́run pé má ṣe, a wá fi àgbò, a fi rọ́pò ẹ̀. Ọlọ́run sì kì í pé salamun ala Ibrahim. Gbogbo yẹn pátápátá ó parí sí verse 111. Àmọ́ Ọlọ́run ti sọ̀rọ̀ kọ ọmọ yẹn.
ìgbà tó wá dé verse 112 ó wá ní wabasharnahu bi ishaq àwa fi Isaac Ishaq àwa fi dùn ún nínú nabiyyan kí ẹ náà máa jẹ́ ànábì mina salihin inú àwọn dáadáa. Ìgbà tó já sí pé ní basharnahu bi Ishaq a dùn nínú pẹ̀lú Isaac yẹn òun wá lẹ́yìn ni a jẹ́ pé tó ṣíwájú yẹn ọmọ tó ṣáájú Ismail ni. Ìyẹn ni ẹ̀rí àkọ́kọ́ táwa mùsùlùmí ta fi gbà wípé ọmọ tí ànábì Ibrahim tó fẹ́ dúnbú lọ́jọ́ kìíní àná o Ismail ni kìí ṣe Ishaq. Ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì nínú context náà ni òun ni mo ní máa padà sí òun náà ni verse 106 tọ́lọ́run sọ fún pé inna hadha lahuwa al-bala'ul mubin. Ọlọ́run sọ fún ànábì Ibrahim bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó ti gbìyànjú láti dúnbú ọmọ rẹ̀ tọ́lọ́run ní káì má ṣe bẹ́ẹ̀ mọ́ ó wá dé verse 106 Ọlọ́run wá sọ fún pé inna hadha lahuwa al-bala'ul mubin. Dájúdájú eléyìí òun ni àdánwò tó lágbára jù. Kí ló fà á tọ́lọ́run fi sọ pé eléyìí òun náà ni àdánwò tó lágbára jù? Ohun tó fà á òun ni wípé àsìkò tí àláyé tó ṣẹlẹ̀ àsìkò tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ àsìkò tí àláyé wáyé ọmọ èèyàn kan ṣoṣo là nábì Ibrahim ní nígbà yẹn. Ọmọ èèyàn kan ṣoṣo péré ńlá nábì Ibrahim ló ní. Mo sì sọ síwájú wípé ọmọ tá nábì Ibrahim kọ́kọ́ bí táwa mùsùlùmí gbà bẹ́ẹ̀ táwọn tí wọ́n yìí ṣe mùsùlùmí náà gbà bẹ́ẹ̀ Ismail ni. Ìyẹn ò rújú. Ismail ló kọ́kọ́ bí nígbà tó wà ní 86 years ló bí Ismail. Nígbà tí ànábì Ismail pé 13 years tánàbí Ibrahim ti wà ní 99 ó bí Ishaq. Ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ láàrin ìgbà tánàbí Ibrahim tó ti bí Ismail síwájú kó tó bí Ishaq òun ló fi já sí pé ní lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tán lọ́lọ́run ṣe wá dùn nínú ní verse 112 tọ́lọ́run dùn nínú pẹ̀lú Ishaq. So èyí tó ti ṣáájú Ismail òun ló ti kọ́kọ́ wà ní ìbẹ̀rẹ̀. Àsìkò tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ àsìkò tí àláyé wáyé ọmọ èèyàn kan ṣoṣo péré ni ànábì Ibrahim ló ní. Ọmọ èèyàn kan ṣoṣo yẹn òun náà lọmọ àkọ́kọ́ rẹ̀ tó bí tí ò tí mọ̀ bóyá òun máa bí mi lẹ́yìn àbó òun ní bí mi mọ̀. Ọmọ èèyàn kan ṣoṣo tó jẹ́ àkọ́bí ẹ̀ tó bí lásìkò tí ó ti wà ní 86 years tó ti ń dàgbà tí ò sí kankan mọ́ lára rẹ̀ tó ti jákàn tí ò sí hope mọ́. Ọmọ èèyàn kan ṣoṣo yẹn lọ́lọ́run ló tún wá rí lójú àlá ń pò òun dúnbú. Ìgbà tó sì já sí pé ní òjíṣẹ́ Ọlọ́run ni àlá tó lá yẹn ó ti dàbí ìran ó ti dàbí ìgbà tí wọ́n pa á láṣẹ ni. Ọmọ èèyàn kan ṣoṣo yẹn lọ́lọ́run tó wá ní kó lọ dúnbú ẹ̀. Ẹ rí i pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó ní agbára kọjá yìí kò fẹ́ ẹ̀sẹ̀ tó lè gbarú àlá yẹn wọlé kò tí ẹ̀sẹ̀ tó lè gbarú àlá yẹn wọlé ni. Ànábì Ibrahim wá dìde ó wá gba àlá yẹn wọlé. Òun lọ́lọ́run fi sọ pé inna hadha lahuwa al-bala'ul mubin ní verse 106 the same context tán kàlọ́wọ́ ní Quran chapter 37 suratul Saffat Quran chapter 37 àní verse 106 tọ́lọ́run sọ pé inna hadha lahuwa al-bala'ul mubin dájúdájú ohun tó ṣe yìí o àlá tó láyé o àdánwò ńlá tó ní agbára ni torí kò sẹ́ni kankan tó lè gba irú àlá yẹn wọlé wípé ọmọ àkọ́bí tó ti wáyé sí pé ní òun ní ẹyẹ kan ṣoṣo tó wà lásìkò yẹn tí ò sí mi tí ò dẹ̀ sí hope wípé tí ò sí ro kan wípé màá tún bí mi mọ̀. Òun lọ́lọ́run fi sọ wípé inna hadha lahuwa al-bala'ul mubin ní verse 106 wípé adájúdájú àlá tó láì àti irúwà tó wù yìí o àdánwò tó ní agbára ni torí pé ànábì Ibrahim ti wà ní 86 years kò sí nǹkan kan mọ́ kò dẹ̀ sí hope ó dẹ̀ ti ń retí ọmọ tipẹ́tipẹ́ ọmọ yẹn kan ṣoṣo tọ́lọ́run tó wá bùn lásìkò yẹn tí ò tí ì sí mi tí ò dẹ̀ sí rò kan wípé yóò tún padà bí mi lẹ́yìn òun ni ó tún wá lálàá wípé òun dúnbú tọmọ rẹ̀ tú sí àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run fún tọmọ yẹn náà tún wá gbà àdánwò ńlá leléyìí o àdánwò ńlá òun ni. So ohun tó fà á tọ́lọ́run fi pè ní àdánwò nìyẹn torí pé ọmọ kan ṣoṣo tó ní lásìkò yẹn tó bá yẹ pé wọ́n ti pé méjì wọ́n ti pé mẹ́ta ni tọ́lọ́run wá ní kó dúnbù kan nínú ẹ̀ yóò lágbára yóò wúwo àmọ́ kò lè wúwo tó kó jẹ́ sí pé ọmọ ẹyọ kan ṣoṣo tó ní lásìkò yẹn ọmọ ẹyọ kan ṣoṣo tó ní lásìkò yẹn tí ò tí ì sí mi mọ́
tó tún wá ní kó wá lọ dúnbò ẹ̀, àdánwò tó lágbára ni. Nǹkan ẹ̀kan tó fà á tọ́lọ́run fi ròyìn ẹ̀ gẹ́gẹ́ bí wípé àdánwò tó lágbára nìyẹn, torí àsìkò yẹn kò sí míì mọ́, Ismail nìkan ni. Gbogbo wa láti gbà gẹ́gẹ́ bí mùsùlùmí àti ẹni tí ó ṣe mùsùlùmí pé Ismail ni Ọlọ́run kọ́ bu ànábì Ibrahim. Ismail lọ́lọ́run kọ́kọ́ bu ànábì Ibrahim kó tó padà wá di pé ó bí Ishaq. Ìyẹn ni ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì tá a fi sọ fún wa wípé ọmọ tí Ọlọ́run fi hàn ànábì Ibrahim lójú orun pé òun dúnbò Ismail ni, kìí ṣe Ishaq. Ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta láti inú al-Qur'an wípé ọmọ tí ànábì Ibrahim tó lálàrí lójú orun pé òun dúnbò Ismail ni, kìí ṣe Ishaq. Òun náà ni verse 102 nínú the same chapter, nínú the same context, verse 102. Mo ti ní máa padà síbẹ̀ náà, mo ti padà síbẹ̀ nísìn. Ibi tọ́lọ́run ti ń sọ fún ànábì Ibrahim, tọ́lọ́run ti ń sọ fún wa wípé falamma balagha ma'ahu as-sa'ya, lẹ́yìn ìgbà tọ́lọ́run ti bùn lọ́mọ tán, falamma balagha ma'ahu as-sa'ya, lẹ́yìn ìgbà tọ́mọ náà ti wá dàgbà tó ti di wípé òun àti bàbá rẹ̀ ó sì lè máa bá bàbá rẹ̀ ṣiṣẹ́. As-sa'i òun náà ni pọ̀ṣẹ̀ṣẹ̀, ìṣe wàhálà, ìdààmú, ṣe lọ ṣe bọ̀. Òun náà ti dẹni tó ti ń lè dá nǹkan gbé, ó ti lè dá nǹkan ṣe, ó ti lè dẹni tó lè ran bàbá rẹ̀ lọ́wọ́. Qala ya bunayya, aya yẹn bá lọ bẹ́ẹ̀. Bí ta fẹ́ ló ń bẹ ní pé falamma balagha ma'ahu as-sa'ya, nígbà tí ọmọ náà ti dàgbà, balagha ma'ahu tó wà ń bẹ yẹn as-sa'ya, tọmọ náà ti dàgbà tó ti dẹni tó lè máa kún bàbá rẹ̀ lọ́wọ́ lẹ́nu iṣẹ́, ó ti lè máa kún bàbá rẹ̀ lọ́wọ́ lẹ́nu iṣẹ́, wọ́n ti jẹ́ lọ máa ṣiṣẹ́ papọ̀. Ọmọ wo ni Ọlọ́run sọ nínú al-Qur'an wípé òun àti bàbá rẹ̀ jọ ṣiṣẹ́ pọ̀? Tọ́lọ́run dídì la orúkọ rẹ̀ mọ́lẹ̀ báyìí wípé òun àti bàbá ẹ̀ wọ́n jọ ṣe iṣẹ́ pọ̀. Aya yìí sọ fún wa pé falamma balagha ma'ahu as-sa'ya, ọmọ tá a bùn lẹ́yìn ìgbà tí ọmọ náà ti dàgbà tó ti di wípé òun náà ti lè jọ máa bá bàbá rẹ̀ ṣiṣẹ́ pọ̀. Ó wá di pó lálàá. Ọmọ wo wá ni ọmọ tí òun àti bàbá rẹ̀ jọ ṣiṣẹ́? Tọ́lọ́run dẹ̀ sọ nínú al-Qur'an pé eléyìí àti eléyìí wọ́n jọ ṣiṣẹ́ pọ̀. Iṣẹ́ wo ni wọ́n sì ṣe? Ẹ já lọ sínú Suratul Baqarah, Quran chapter 2, verse 127. Quran chapter 2, verse 127, Suratul Baqarah. Ọlọ́run sọ fún wa pé wa idh yarfa'u Ibrahimul qawa'ida minal bayti wa Ismailu rabbana taqabbal minna innaka antas sami'ul alim. Wọ́n bá ta fẹ́ ló ń bẹ náà nìyẹn. Suratul Baqarah, Quran chapter 2, verse 127. Pé wa idh yarfa'u Ibrahimul qawa'ida minal bayti wa Ismailu. Nígbà tí Ibrahim, Ọlọ́run ti pa Nabi Ibrahim láṣẹ àti ọmọ rẹ̀ Ismail wípé kí wọ́n lọ sí ibi tá ń pè ní Makkah lónìí, ibi tí Kaaba wà ní Makkah táwọn mùsùlùmí tó lọ ń ṣe hajj, níbi kí wọ́n lọ tún kọ́. Wọ́n ti kọ́ ń wó, tí ọjọ́ bá ti ń lọ, tọjọ́ ń gorí ọjọ́, tí oṣù ń gorí oṣù, ibẹ̀ ń wó. Ọlọ́run wá pa wọ́n láṣẹ pé kí wọ́n lọ tún kọ́. Gbé wa ahidna ila Ibrahima wa Ismaila an tahira baytiya lit-ta'ifina wal-'akifina war-ruk'i sujud. Ìyẹn verse 126 nìyẹn. Gbà tó wá di verse 127 nínú Suratul Baqarah, Quran chapter 2, ó ní wa idh yarfa'u Ibrahimul qawa'ida minal bayti wa Ismailu. Nígbà tí Ibrahim tó ń gbé òpó ilé náà dìde, tó ń gbé dúró, wa idh yarfa'u Ibrahimul qawa'ida minal bayti wa Ismailu. Nígbà tí Ibrahim tó ń gbé òpó ilé náà, yẹn Kaaba, nígbà tó ń gbé dúró tó fi ń rinlẹ̀ tí wọ́n kọ́ lọ́wọ́, wa Ismailu àti òun àti Ismail. Ibi tí a ti mọ bí tí ọmọ wo ló jẹ́, ọmọ wo là Nabi Ibrahim ló lálàá lójú orun pé òun dúnbò rẹ̀, òun náà nìyẹn. Tá bá padà sí ibi tá ti ń bọ̀ nínú Quran chapter 37, tọ́lọ́run sọ fún wa pé falamma balagha ma'ahu as-sa'ya, nígbà tí ọmọ yẹn tó di pé ó ti dàgbà tó sì ti lè bá bàbá rẹ̀ ṣiṣẹ́ pọ̀. Iṣẹ́ wo lòun àti bàbá rẹ̀ jọ ṣe pọ̀? Ọmọ wo sì ni òun àti bàbá rẹ̀ jọ ṣiṣẹ́ pọ̀? A rí nínú Suratul Baqarah, Quran chapter 2, verse 127 ní pé wa idh yarfa'u Ibrahimul qawa'ida minal bayti wa Ismailu. Nígbà tí Ibrahim àti ọmọ rẹ̀ Ismail
táwọn méjèèjì tí wọ́n jọ ń gbé òpó ilé náà, ilé wo ni òun náà ni Kaaba tó wà Mọ́kà, tá a ti ṣe májẹ̀mú fáwọn méjèèjì ń póyá ẹ lọ ṣiṣẹ́ ń bẹ̀. wọ́n wá sọ pé Rabbana taqabbal minna innaka anta sami'ul alim, Ọlọ́run o iṣẹ́ tá a ṣe yìí gbà lọ́wọ́ wa o, innaka anta sami'ul alim, dájúdájú ìwọ lọba tí ó ń gbọ́ gbogbo nǹkan tó sì mọ gbogbo nǹkan. So ẹ̀rí bọ́lọ́run ṣe dárúkọ Ibrahim níbí báyìí tó sì dárúkọ ọmọ tó ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ nínú ilé tí wọ́n ń kọ́ yẹn tí ń ṣe Ismail. Ismail yìí òun náà ni ọmọ tọ́lọ́run rí fáàsì nígbà tó sọ fún wa nínú Quran chapter 37 tá a ti ń bọ̀ láti verse 100 wípé falamma balagha ma'ahu sa'ya, nígbà tọ́mọ yẹn wá dé kó ti dàgbà tóun àti bàbá rẹ̀ ti jí lọ ṣiṣẹ́ pọ̀. ọmọ tọ́lọ́run rí fáàsì òun náà nìyẹn Ismail tóun àti bàbá rẹ̀ jọ ń ṣiṣẹ́ pọ̀ tí wọ́n jọ ń kọ́ ilé, òun náà lọ́lọ́run rí fáàsì nínú Quran chapter 37 suratu Safat tá a ti ń bọ̀ nígbà tó dé verse 102 wípé lẹ́yìn ìgbà tọ́lọ́run ti bùn lọ́mọ fabashsharnahu bi ghulamin halimin, àwa bùn lọ́mọ tọmọ náà jẹ́ ọmọ ọlọ́pọ̀lọpọ̀ sùúrù. ó wá ní falamma balagha ma'ahu sa'ya ní verse 102, nígbà tọmọ yẹn dàgbà tó ti di ń pò wọn àti bàbá rẹ̀ ti lè jọ ṣiṣẹ́ pọ̀. as-sa'i ẹni tó bá ní dictionary kó lọ wo as-sa'i òun náà ni kí ẹ máa ṣe wàhálà, kí ẹ máa dààmú, kí ẹ máa ṣiṣẹ́, kí ẹ máa lọ, kí ẹ máa bọ̀. wàhálà tí wọ́n jọ ṣe, iṣẹ́ tí wọ́n jọ ṣe, ọmọ tí òun àti bàbá rẹ̀ sì jọ ṣiṣẹ́ papọ̀, òun náà ni Ismail, gẹ́gẹ́ bọ́lọ́run ṣe dá wa padà nínú Suratul Baqarah Quran chapter 2 verse 127 wípé wa idh yarfa'u Ibrahimul qawa'ida minal bayti wa Ismail, nígbàtí Ibrahim tó ń gbé òpó ilé náà, ilé wo òun náà ni Kaaba tó wà ní Makkah, nígbàtí wọ́n ń gbé dìde, wa Ismailu àti òun àti ọmọ rẹ̀ tá ń pè ní Ismail. Rabbana taqabbal minna innaka antas sami'ul alim, wọ́n wá ń ṣàdúrà wípé Ọlọ́run ò sì tẹ́wọ́ gba ilé lọ́wọ́ wa, innaka antas sami'ul alim, dájúdájú ìwọ náà lọ́ba tó ń gbọ́ gbogbo nǹkan tó sì mọ gbogbo nǹkan. ẹ̀rí mẹ́ta òun nìyí tá a mú wá fún wa láti inú al-Qur'an. àkọ́kọ́ òun náà ni ìtàn tọ́lọ́run pa fún wa gẹ́gẹ́ bí Ànábì Ibrahim ó tọrọ ọmọ lọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run bùn lọ́mọ. ìgbà tọ́mọ yẹn dé kó dàgbà, Ànábì Ibrahim lálàá, ó lálàá ń pé òun dúnbú ọmọ yẹn, ó jí ó sọ àlá yẹn fún ọmọ, ó rọ̀ àlá yẹn fún ọmọ. ọmọ ní bàbá mi wọ́n ti pa ẹ́ láṣẹ o, prophecy lélẹ́yìí o, ó yá àṣẹ tí wọ́n pa ẹ́ àfi kó ṣe, òun ó sì gbà fún òun jẹ́ òṣùwọ̀n tó bá fẹ́ ṣe. wọ́n débi tí wọ́n ti yanjú ọ̀rọ̀, ọmọ fẹ̀gbẹ́ lélẹ̀, bàbá dìde ó yá kóun gbé ọ̀bẹ sí lọ́rùn kóun bẹ̀rẹ̀ sí ní yanjú ọ̀rọ̀. Ọlọ́run wá pa á láṣẹ pé káì ó tó mi tó dín yẹn náà, òun bá ń tá a fẹ́ mú òun náà láti rí yẹn, ó yá a wá fi odidi àgbò àfi rọ́pò ọmọ yẹn, wọ́n má dúnbú ọmọ má, àgbò ni kò dúnbú. Ọlọ́run sì kó ẹ̀yìn, Ọlọ́run yin Ànábì Ibrahim, Ọlọ́run ní salamun ala Ibrahim, Ọlọ́run yìn. lẹ́yìn ìgbà tí gbogbo ọ̀rọ̀ yẹn ti yanjú, Ọlọ́run wá fún Ànábì Ibrahim ní ìró ìdùnnú míì tó túmọ̀ sí pé ọmọ àkọ́kọ́ ó yàtọ̀ sí ọmọ ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́run fi fún ní ìró ìdùnnú. Ọlọ́run ní wa basharnahu bi Ishaq nabiyyan ní Quran chapter 37 verse 112. lẹ́yìn ìgbà tí gbogbo ìtàn tá a pa yìí tó ti yanjú tán, Ọlọ́run wá ní wa basharnahu bi Ishaq, Ọlọ́run la fún ní ìró ìdùnnú, adùn nínú pẹ̀lú Ishaq nabiyyan, kó máa jẹ́ ànábì, kó máa jẹ́ prophet. so Ishaq ló wá lẹ́yìn. ọmọ tó ṣáájú tá Ànábì Ibrahim lálàrí lójú àlá òun ni Ismail, òun lẹ́ni kejì. so alákọ̀ọ́kọ́ ọ̀tọ̀, ẹlẹ́ẹ̀kejì ọ̀tọ̀. èyí tó ṣáájú yẹn Ismail ni, ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́run padà wá tọ́lọ́run fi dùn Ànábì Ibrahim nínú òun náà ni Ishaq. a dẹ̀ sọ fún wa wípé àṣẹ tọ́lọ́run pa Ànábì Ibrahim látara àlá tó rí yẹn, àṣẹ yẹn àdánwò tó lágbára ni, torí pé àsìkò tí àlá yẹn wáyé ọmọ yẹn kan ṣoṣo l'Ànábì Ibrahim ní. the only time tá Ànábì Ibrahim sí ní ọmọ yẹn kan ṣoṣo, òun náà láàárín ìgbà tó wà ní 86 years sí 99 years. ìgbà tó wà ní 86 years ọmọ àkọ́kọ́ tó kọ́kọ́ bí òun náà ni Ismail. láàárín 86 years dé 99 years kó tó bímọ ẹlẹ́ẹ̀kejì, ọmọ yẹn kan ló wà fún. ọmọ yẹn kan yẹn Ismail ni, àwọn mùsùlùmí gbà bẹ́ẹ̀, àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí gbà bẹ́ẹ̀. ọmọ yẹn kan yẹn náà ló lálàárí wípé òun dúnbú. tó bá jẹ́ bẹ́ẹ̀, a yẹ pé
tó wá jẹ́ pé Ànábì Ismail òun náà ni ọmọ ìrúbọ. Ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀rí òun náà ni wípé Ọlọ́run sọ fún wa nínú verse 102 nínú chapter tá ń kà lọ yẹn, chapter 37, wípé falamma balagha ma'ahu as-sa'ya, nígbà tọ́mọ yẹn dàgbà tó dé ń pọ́n àti bàbá rẹ̀ wọ́n ti lè jọ ṣe iṣẹ́ pọ̀, wọ́n ti jọ ń ṣe iṣẹ́ pọ̀. Balagha ma'ahu as-sa'ya, nígbà tọ́mọ yẹn ti dàgbà tóun àti bàbá rẹ̀ ti jọ ń ṣe iṣẹ́ pọ̀. Ọmọ wo ni, iṣẹ́ wo ni? A lọ sínú Suratul Baqarah nínú Quran chapter 2 verse 127, wípé wa idh yarfa'u Ibrahimul qawa'ida minal bayt wa Ismail. Nígbà tí Ibrahim tí ń gbé òpó ilé náà dìde. Ilé wo ni? Kaaba ni. Kaaba tí gbogbo àwọn Mùsùlùmí máa ń lọ bẹ̀ tá bá lọ hajj àbí tá bá lọ umrah, ó ti wà tipẹ́. Ṣáájú Ànábì Ibrahim ó ti wà tipẹ́tipẹ́.